Mama Debimpe, mo rí kéèsì tẹ́ ṣe fún, mo rí fídíò tẹ́ ṣe fún Madam Saje. Ìyá Debimpe, mo rí fídíò tẹ́ ṣe fún ìyá Madam Saje. tó ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin má tó ti jáde wá o lórí ọ̀rọ̀ Madam Saje àti màmá wa Salawa Abeni. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wá nǹkan fìdílé kí a gbọ́ gbogbo nǹkan yìí tí Lizzy Anjorin ní láti sọ nípa àwọn ìyá méjèèjì yìí. Ṣé rí film industry ọ̀rọ̀ tí kàn wọ́n, ọ̀rọ̀ sì máa kàn wọ́n. Mama Debimpe, mo rí show tẹ́ ṣe fún màmá wa dáadáa Madam Saje. Mi wá fẹ́ pè yín kí máa rojọ́ torí mi láì kí máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Ṣé rí lórí ọ̀rọ̀ cyberbully yìí, kò sí ẹ̀dá kankan tí mo máa spare. I will tell the whole world my experience. Maybe my experience will help other people in future. Ṣé rí Madam Saje, màmá wa dáadáa ni wọ́n jẹ́ ní film industry. Mi ǹdẹ̀ lè sọ pé èmi náà ń bá wí. Mo dẹ̀ tún lè sọ pé èmi náà ń bá wí. Pẹ̀lú experience tí mo ti ní pẹ̀lú Madam Saje. Màmá dáadáa ni wọ́n jẹ́ sí wa ní film industry. Wọ́n dẹ̀ ṣètọ́jú wa dáadáa ní film industry. Experience tí mo kọ́ ní pẹ̀lú Madam Saje ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tí mò ń ya fíìmù 8 papọ̀, part 1 and 2 mẹ́rin. Nígbà tá à ń cast, mo ní kán bá mi cast ìyá wa dáadáa Madam Saje. Àwọn crew member kan dẹ̀ sọ pé kìnnìkan mo ní no. Mo ní sọ pé màmá wa dáadáa ni wọ́n. A dẹ̀ cast wọn. Lekki phase 1 ní location wa. Ìgbà yẹn mò ń gbé nílé mi rent ní Lekki phase 1. Alwa Jude tán wà l'Abẹ́òkúta. Wọ́n lè jẹ́ ẹlẹ́rìí mi. Àwọn crew member olórúkọ bọ̀bọ̀ kan báyìí máa wọ orúkọ bọ̀bọ̀ yẹn jáde. Wọ́n lè jẹ́ ẹlẹ́rìí mi. Production manager, àwọn náà máa ń fún gbogbo wa níbi tá a máa sùn àti bá a ṣe máa jẹun. Àwa ò mọ nǹkan kan nípa ẹ̀. Hòtẹ́ẹ̀lì tán fún màmá wa dáadáa Madam Saje, ó dá pé hòtẹ́ẹ̀lì yẹn jìnnà. Àbí mi ò understand hòtẹ́ẹ̀lì yẹn. But nǹkan tí mo mọ̀ ní wípé ibi tá a máa ń gbà fún production wa ibi dáadáa ni. Torí tí n bá ń ṣe production mi ò kí ń fìyà jẹyàn. Torí tó bá ń ṣe production tó bá fìyà jẹyàn, tẹ́niyàn ò bá sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ á sọ̀rọ̀. Ṣé mọ̀ èmi tó wá jẹ́ ẹ̀dá kan tó like àwọn àgbàlagbà. Tẹ́ bá notice production mi, tẹ́ bá notice gbogbo production Lizzy Anjorin, mo máa ń lọ fún àwọn àgbàlagbà because ó máa ń wù mí kí n tọ́jú àgbàlagbà torí èmi náà fẹ́ dàgbà, mo dẹ̀ fẹ́ ṣe dáadáa. So mi ò mọ nǹkan tí PM production manager, mi ò mọ nǹkan tó ṣe fún màmá wa Saje, màmá dáadáa. So ìgbà tí Madam Saje dé ní ọjọ́ kejì tí mo fẹ́ kí wọn bọ́n èdè, mo fẹ́ kí wọn. Madam Saje dẹ̀ bọ́ sí lẹ́nu mọ́tò. Madam Saje wá bínú bí abiyamọ pé irú òṣì wo ló ń bá kiri, ìgbérawọ́ gáwo ló bà lé ẹ, kí ló ṣe ẹ́ tí ò ṣèyàn kan rí, kí ló fẹ́ dà nílé ayé ẹ, àtijọ́ tó ti dáyé ṣe bí mọ́tò tó ń gbé kiri náà ni, àbò ní nǹkan kan míì tó ń gbé kiri nílé ayé ẹ. Ilé tá a dúró síwájú ẹ yìí mo rò ẹ pin, o ò lè kọ́rú ẹ̀. Wọ́n kúkú wà láyé, wọ́n dẹ̀ bí titi wọn. Wọ́n wà láyé, wọ́n dẹ̀ bí titi wọn. Inú mi dẹ̀ dùn wípé wọ́n wà láyé, ẹ̀mí wọn dẹ̀ gùn, ẹ̀mí tiwa náà gùn. Wọ́n sọ̀rọ̀ yẹn tó pọ̀ gẹ́gẹ́ bí abiyamọ. Mi mọ nǹkan tí PM production manager ṣe fún wọn. Ọ̀rọ̀ yẹn pọ̀ tó bẹ̀ gẹ́ débi wípé tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ lè jáde lójú mi lọ́jọ́ yẹn, ẹ̀jẹ̀ máa jáde.
ó ní bàbá kan Àlùwàjúdù ní l'Ábẹ́òkúta gbogbo àwọn onítíátà ló mọ̀ tí n bá parọ́ kí wọ́n pè lálẹ́ pé mo purọ́ mọ́ Madam Sajẹ àmọ́ mi ò fi bínú ṣé ìyá tó bí mi ò sọ jù bẹ́ẹ̀ lọ sí mi rí mi ò lè bínú ọ̀rọ̀ yẹn pọ̀ kódà ọ̀rọ̀ abiyamọ tí màámi Madam Sajẹ sọ sí mi lọ́jọ́ yẹn mi ì pray kan sọ fún ọ̀tá mi mi ì pray kan sọ fún ọ̀tá mi Àlùwàjúdù ní pé ìyá wa ṣé Lizzy ṣẹ̀yìn ti tẹ́lẹ̀ ni wọ́n ń fáyà ọ̀rọ̀ yẹn lọ ni non-stop on fire sọ̀rọ̀ gan lọ́jọ́ yẹn ọ̀rọ̀ yẹn lè dùn mí wàláì ọ̀rọ̀ abiyamọ ni torí wípé ní ọjọ́ yẹn gbogbo system mi dàrú ara nǹkan tó sọ lọ́jọ́ yẹn tó dùn mí jù màmá mi lè sọ òun náà ni wípé àwọn rò mí pin pé ilé ta lọ ṣiṣẹ́ níwájú ẹ̀ pé mi ò lè kọrú ẹ̀ pé so kí ni ìgbéraga kí ló ṣì tọ́ta mi ń bá ká pé ṣé gbogbo nǹkan tí mo ní láyé mi ṣojú mọ́tò tí mo gbélé yìí lọ ọ̀rọ̀ yẹn pọ̀ gan gbọ́ ọ̀rọ̀ abiyamọ ni ọ̀rọ̀ abiyamọ ni abiyamọ tòótọ́ ni màmá ṣẹ́rígbà mi wà tí màmá mi bá wà láyé màmá mi náà lè sọ náà tí n bá dẹ̀ parọ́ fún wọn kí wọ́n jáde àdàbí lèmi máa ń bá dìrù èmi ò ń ṣépè àdàbí ni èmi ò ń ṣépè màámi alálùbáríkà Madam Sajẹ wọ́n sọ ọ̀rọ̀ yẹn mo wá pe Àlùwàjúdù mo pè sínú mọ́tò ní ìwà àdúgbò tí mo wà yìí mo ti wá ná ilẹ̀ kan tẹ́lẹ̀ ní àdúgbò yẹn mi ò ra ilẹ̀ yẹn Àlùwàjúdù ṣáà bá mi bẹ̀ wọ́n pé kí ló at the end of the day wọ́n ní hòtẹ́ẹ̀ kan gbà fún wọn ní ò dáa Àlùwàjúdù wá ní ẹ mọ̀ pé ọmọ dáadáa ni Lizzy ẹ bá ti sọ fún un ẹ mọ̀ pé kò sí nǹkan kan tẹ́nibọ́dí lè ṣe production tá à ń ṣe yìí kódà wọn ò fẹ́ lóyìn Lizzy ló sọ pé rọ́ o màmá òun lẹ jẹ́ bó ṣe wá kún ọyìn lé tó ọ̀rọ̀ yìí pọ̀ ìyá wa wọ́n dẹ̀ bínú gan gẹ́gẹ́ bí abiyamọ nǹkan tí mo sọ pé ọ̀rọ̀ abiyamọ ni màmá sọ ni wípé ọjọ́ yẹn ni mo ra ilẹ̀ ọjọ́ tí màmá dáadáa Àbẹ̀ní màmá wa Àbẹ̀ní ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn sí mi ọjọ́ yẹn ni mo ra ilẹ̀ ọjọ́ yẹn ni mo ra ilẹ̀ tí mo dẹ̀ rà lánàá yẹn níjọ́ tán sọ̀rọ̀ burúkú yẹn sí mi ilẹ̀ yẹn ló jẹ́ kí n di estate owner lénìí torí wípé ní ọjọ́ yẹn mi ò lè ṣiṣẹ́ mọ́ Àlùwàjúdù mo wá pè wọ́n sínú mọ́tò mo bè lọ́wọ́ Àlùwàjúdù mo ní èlò lówó production kù wọ́n bá mi kà mo gbówó yẹn sẹ́yìn mọ́tò mo gbé èèyàn kan náà dání mo pe ọmọ tí ó lọ filẹ̀ hàn mí previously mo pe ọmọ yẹn tiẹ̀ wá location níbí rú àná lọ́jọ́ yẹn lọ́hùn mo wá pè pé bó lówó lòun ti òun bọ̀ mo ní wá ilẹ̀ tó mú mi lọ wò lọ́jọ́ yẹn bó lówó sọ pé báyìí mo ní wá mú mi lọ ó dẹ̀ mú mi débẹ̀ in fact ngbà tá a débi tí mo ti fẹ́ ra lẹ̀ wọn ò dá mi lóhùn wọn ní ṣerú kékeré ló fẹ́ ra lẹ̀ wọn ò tiẹ̀ dá mi lóhùn ọjọ́ yẹn jẹ́ ọdún kọ̀ọ̀la báàrọ̀ ọjọ́ ọdún ni màmí sọ̀rọ̀ yẹn sí mi ṣẹ̀mọ̀rọ̀ yẹn dàbí ìgbà tí mọ́mì mi bá wà láyé wọn lè sọ sí mi náà kò sí big deal ńbẹ̀ kò sí big deal ńbẹ̀ yìí ló so àwọn ọmọ onílẹ̀ yìí ò fẹ́ talẹ̀ àwọn ọmọ onílẹ̀ yìí ò tiẹ̀ dá mi lóhùn lọ́jọ́ yẹn but Àlùwàjúdù àtọmọ tó mú mi lọ́wọ́ sọ pé ó lówó lọ́wọ́ ẹ má fi statue ẹ̀ jọ́ọ̀jì igi owó ló dúró yìí ẹ má fi statue ẹ̀ jọ́ọ̀jì wọ́n dẹ̀ ní iye báyìí nílé àwọn ọmọdé kan gbówó jáde nínú boot mo dẹ̀ sanwó lẹ́yìn lọ́jọ́ yẹn mo sanwó lẹ́yìn ọmọ tó mú mi lọ síbi ilẹ̀ yẹn ọmọ yẹn wá owó agent tí mo fọ́ ọmọ yẹn ní after some months so kí ni mo fẹ́ fààyàn ni wípé ọmọ yẹn gba owó agent lọ́wọ́ mi lọ́jọ́ yẹn ìgbà tó di after few months ọmọ yẹn wá bá mi nílé ọ̀dọ̀ mi ní Lẹ́kì phase 1 ọmọ yẹn dẹ̀ ní kí n wọnú mọ́tò òun fẹ́ gbé mi débi kan mo ń lo evoque white ń gbà yẹn ọmọ yẹn dẹ̀ drive mi dórí ilẹ̀ mi
kò sọ́jọ́ tá ara lẹ̀ yẹn abẹ́ igbó la gbàdé nú ẹ̀ so ìgbà tí màá fi dé orí ilẹ̀ mi apá ọ̀kadà ti wà ń bẹ̀ so àríbi fẹsẹ̀ rìn dé orí ilẹ̀ yẹn ọmọ ẹ̀dá sọ fún mi pé owó agent tí mo fóun ló fi bá mi ṣe fẹ́ǹsì sí orí ẹ̀ mo dẹ̀ pé ọmọ ẹ ti ṣe fẹ́ǹsì orí ẹ̀ mo dẹ̀ lọ kọ́ dó ibẹ̀ yẹn from Abramadé Sànyà dé ilé mi kò sílé ẹyọ kankan bàtà dẹ̀ kọ́ bẹ̀ tán Àríkẹ́ ní ká máa kó lọ bẹ̀ already mo tiẹ̀ ti sọ fún landlord wọn pa à ń kó lọ bá a lè fi bẹ́ẹ̀ meet up náà Àríkẹ́ ní ká máa kó lọ so Àríkẹ́ ṣáà ló fún mi ní courage pé mọ́mì àwọn èèyàn máa dé bá wa ń bẹ̀ so inú bẹ́ẹ̀ ni mo wà ni mo ti bẹ̀rẹ̀ sí ní ra a plot 2 plot 3 plot tó wá dípa di estate owner lẹ́nìí àwa fi di àwọn a plot 2 plot ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí abiyamọ tí wọn ò bá sọ̀rọ̀ yẹn sí mi lọ́jọ́ yẹn mi ò ní lọ ra ilẹ̀ yẹn ṣó ti yé so màmá débi pé gbogbo ibi táwọn ọmọ yín bá ń dé wọn ò ní pàdé ìṣẹ̀dá bí Ìyábọ̀ Òjó then mama Salawa Àbẹ̀ní ìyá tí mo fẹ́ràn dáadáa ni tó dẹ̀ fẹ́ràn mi ìyá Salawa Àbẹ̀ní ìyá dáadáa ni tó fẹ́ràn mi kódà without paying her kọ́bọ̀ ìyá tó máa ń kọrin fún mi ni láì gba kọ́bọ̀ yẹn mama Àbẹ̀ní Salawa bó ṣe mọ̀ pé gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí àwọn ọmọ yín èyí tó bá jẹ́ akíkanjú ẹ mọ̀ pé àwọn lẹ̀ kì í tètè rí pé ṣe mọ̀ èyí tó bá jẹ́ akíkanjú náà àwọn ọmọ yín èyí tó bá jẹ́ pé ọmọ ṣiṣẹ́ ni ó lè má ráyè kóun lọ wò yín lójoojúmọ́ àbí kẹ́ pé kó má ráyè àbí nǹkan kan mo rántí pé màmá Salawa ṣe dáadáa sí mi kan nígbà tí mò ń joyè ní 2019 màmá Salawa ṣe dáadáa sí mi nígbà tí mò ń sin òkú mọ́mì mi ìyá Salawa ṣe dáadáa sí mi Salawa Àbẹ̀ní màmá dáadáa ni ìyá ẹ̀ ṣe dáadáa ìyá ẹ̀ dúró tì mí bí ìyá ṣé mọ̀ nítorí pọ́n ti rí ìyá yẹn mọ́ mi torí pọ́n tán bá ti rí ìyàn mọ́ yín pressure máa ń pọ̀ tán bá ti rí ìyàn mọ́ yín ọ̀ tán bá ti rí pẹ́ láìkè èèyàn mo kàn ń sọ eléyìí fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá ṣe ń wọ film industry pé àwọn tẹ́ ẹ bá fẹ́ràn ẹ má gbé wọn sójú ayé wọ́n lè fi wọ́n gbé yín ṣubú tẹ́ ẹ bá ní strong shock absorber àwọn tẹ́ ẹ fẹ́ràn tẹ́ bá gbé wọn síta irú àwọn Ìyábọ̀ Òjó lè fi wọ́n gbé yín ṣubú ẹ kọ̀ wò pé ibi tí mo love mọ́mì mi dé kí ló dé tán yẹn ṣe báyìí mo rántí pé ní 2019 ẹ mọ̀ pé ìyá ẹ dúró tì mí gbogbo ìgbà tí mò ń joyè ní 2019 àjọ wà lórí ẹ́ńtà ni ìyá ẹ dúró tì mí ìyá ìgangan ló ṣe ìyá mi lọ́jọ́ oyè ẹ rí pé after oyè làwọn Ìyábọ̀ Òjó àtọmọ afẹ́ bẹ̀rẹ̀ ogun yẹn mami Salawa wá pè mí mi ò gbágo wọn torí èmi nìkan ni mo lè understand the bully tí mò ń go through mi ò gbágo mami later mo gbágo wọn mo sọ mo ní mami mo ń go through a lot wọ́n ní kíní mo ní mami àwọn people máa pa ọ̀tá mi mami mo ń go through a lot àwọn people máa pa ọ̀tá mi bọ̀ kò yé wọn ó dàbí ìgbà tí mo ń pariwo ni kò yé màmá àti bàbá tó bí Naira Marley kò yé Naira Marley gan irú Naira Marley ẹ máa máa wò pé fuck the shirt kí ló ń ṣàǹtì yìí shirt mẹ́ àfìgbà tí Ìyábọ̀ Òjó ṣẹlẹ̀ sí Naira Marley ló tó yé Naira Marley ṣe mọ̀ pé ìgbà tí Ìyábọ̀ Òjó ṣẹlẹ̀ sí bàbá Mohbad ìgbà tí a ṣe lọ sọ́dọ̀ Jídé Splash o a sì máa lọ o sọ́dọ̀ Ìyábọ̀ Òjó bọ̀ mo fẹ́ sọ ti màmá Salawa Àbẹ̀ní máa sọ ti àǹtí Rónkẹ́ Òṣòdì máa sọ tàwọn méjì yẹn á jẹ́ mẹ́ta tí màá sọ lálẹ́ yìí ẹni tí n bá dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ pé rọ̀ mo pa orí social media láwà ẹ jẹ́ kó ní kálukú wá jáde ká búra ojú ayé la wà yẹ jẹ́ ká padà bí bàbá jìí tá a bá ti parọ́ mọ́ra wa so mami Salawa màmá dáadáa ni wọ́n jẹ́ mami ṣe dáadáa pẹ̀lú mi gan so mami ṣe dáadáa fún mi ìyá Salawa kọ́lọ́n bá mi ṣe dáadáa fún wọn kọ́lọ́n bá mi ṣe dáadáa fún àwọn ọmọ wọn so ó dá pé lẹ́yìn pati ẹ rí pé gbogbo pati yẹn búlì yẹn pọ̀ lẹ́yìn pati búlì yẹn pọ̀ mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyálóde Àgọ́wòye ìyálóde Àgọ́wòye ẹ̀yin àti Olúọmọ Àgọ́wòye
mo fàsìkò dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí n sọ ilé sáàrin so that má máa fi parí story mi ò ní gbàgbé àti dúpẹ́ lọ́wọ́ yín. Bí ogun yẹn ṣe le tó, mo ní ẹ̀dá kan, ìyá àti bàbá kan tí wọ́n fi ìwà mi hun mí, tí mò ń rí ilé wọn wò ní gbogbo ìgbà, tí mò ń rí ilé wọn dé sí ní gbogbo ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n gbà mí gẹ́gẹ́ bí ọmọ òrukàn. Wọ́n rí mi tán, wọ́n mọ̀ mí, wọ́n rí pé mi níyá mi ní bàbá. Látijọ́ tán ti fẹ̀yìn kàn mí, wọn ò gbé mi ṣubú rí, wọn ò dẹ̀ dalẹ̀ mi rí, wọn ò gba omijé lójú mi rí. Àwọn náà ni ìyáàfin ìyálóde ọ̀fàgọ́ òwòye àti olú ọmọ ọ̀fàgọ́ òwòye. Ìkẹ́ àti ọlá Ọlọ́run ó máa bá yín gbé tọmọtọmọ yín. Bí ẹ ṣe gbà mí bí mo ṣe rí láti ìgbà tí mi ò jẹ́ nǹkan kan títí di èní tí ẹ fi ẹ̀ṣẹ̀ kankan hun mí láyé yìí, ní gbogbo ibi tí àwọn ọmọ yín bá ń lọ wọ́n á máa rí ojú rere Ọlọ́run ọba. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo kàn fẹ́ fi àsìkò yìí appreciate yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin tẹ́ ń bá mi ralẹ̀. Ẹ ro ìgbà tí máa ń gbé ìwo síta, ẹ ro ìgbà tí máa ń gbé ẹbọ, ẹ ro ìgbà tí máa bẹ̀rẹ̀ ọ̀fọ̀, ẹ dẹ̀ ń bá mi ra ọjà. Fàyè gbà mí ní karahun fi ń fàyè gbàgbé. Àáfàyè owó gbà yín tọmọtọmọ yín, àáfàyè ọlá gbà yín tọmọtọmọ yín, àáfi àyè ẹ̀mí gígùn gbà yín tọmọtọmọ yín. Fàyè gbà mí lẹ́nu fi ń fàyè gbà hàn. Àáfàyè àlùbáríkà gbà yín tọmọtọmọ yín. Gbogbo yín pátápátá tẹ́ ẹ dúró, ọmọ ni yín, ìyá ni yín, abiyamọ ni yín. Mo dúpẹ́ lọ́dọ̀ yín. Òun lèmi náà fi dúró tán wípé bẹ́ ṣe ń tẹ̀lé mi àfi kẹ́ ẹ ṣe oríire. Oríire lówó ṣe ni òfin tẹ́ láwùjọ, àfi kẹ́ ẹ ṣe oríire. Oríire lomi ṣe tí òfin tẹ́ láwùjọ, àfi kẹ́ ẹ ṣe oríire. Oríire láfẹ́fẹ́ ń ṣe kiri àgbáyé tí òfin tẹ́ ní gbogbo àgbáyé. Àfi kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi, tẹ́ ẹ dúró tì mí, tẹ́ ẹ fọjọ́ kan yí ẹsẹ̀ padà, tẹ́ tún wá ń patronize mi. Àfi káyé fàyè gbà yín tọmọtọmọ yín sínú owó, ọlá, ẹ̀mí gígùn, àìkúbálẹ̀ ọ̀rọ̀. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ o. Mo dúpẹ́. Ṣé rí àwọn little things máa ń wà téèyàn máa ń ṣe fún ọmọ kékeré tó máa ń go a long way. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ti mọ̀ mí láti gbà yẹn. To all my Igbo friends, thank you. Dalu, thank you.